fojoojúmọ́ ṣùgbére tí ó fi gbà kan rọjà wá sílé sọ fún mi kí lábàá ni wọ́n tí mo fún yín for you to protect me and do my deal the normal way. Ọ̀túnba ó yẹ kẹ́ mọ̀ pé ọ̀rọ̀ tó bá gbomi lójú òru ó máa ti fọ́ odídẹrẹ́ lójú ó ń try possible best ni bọ̀ nǹkan tó kàn ṣẹlẹ̀ ní pé ìmílẹ̀ tó ń gbọ́ ọ̀gá mi lọ wọ́n gbé ọ̀gá tuntun wọlé by that time gan-an wọ́n mú bọ̀bọ̀ ẹ̀ so mo dẹ̀ try gbogbo possible best ni lórí ẹ̀ bọ̀ ṣe mọ̀ wọ́n láti take time. but ó yẹ kẹ́yìn náà kó fàyè sílẹ̀ fún uncertainties now ókè o wọ́n lè gbé another DPO wá ní pàjáwìrì wọ́n dẹ̀ máa rẹ́dí fún gbókè o DPO báyìí ló ṣe lọ bí i á lè dey understand pé sọ́kùn wà fún òun bí. ó yẹ kí n ṣe yẹn but ṣé mo pé ọ̀rọ̀ ṣe wà yìí ó ní bó ṣe máa ń jẹ́ at times ṣé mo ọ̀gá tuntun tó ṣẹ̀ gbé dé yẹn ó ní láti take time láti read ẹ̀ kí mo rú èèyàn tó jẹ́ because tí n bá rò pé máa bóbóróbó tó bá lọ bí mèpo mo dẹ̀ ní fẹ́ kó fi mí ṣàtẹ̀gùn. the way it is nsẹ kí wàá ní situation of things ọgbọ̀n báyìí. ṣé tí wàá mú nǹkan tó ṣẹlẹ̀ ṣògo wọ́n ti ń gbé lọ fún interrogation. what in God's name please má jẹ́ kí ẹ ṣẹlẹ̀. kò sí nǹkan tí mi lè ṣe sí. because ó dangerous fún ọ̀rọ̀ ilé àti ẹ̀ you know ó mọ̀ ó máa lẹ́yìn your life and in my life. Ọ̀túnba ẹ ṣe jẹ́ ká. no ẹyin lójú mi ní ṣògo ẹ máa ń fọwọ́ kan àtọwọ́ kó tí mo kàn lè sọ ni pé bá mi àṣọ ẹ kò wọ́nà kò rí pé whatever tó bá ṣẹlẹ̀ kò fara mọ́ tí o bá lè skilled tó wà máa fi jáde with 10 million naira from say 10 million naira sir. bẹ́ẹ̀ tí wọ́n á ní kí o tó jẹ wọ́n nà tó máa fi wọlé sí lára pápákọ̀ tó lọ́ máa mọ̀ pé tó bá cooperate gbádùn wà ní. I will try my best sir. Try your best. I will sir. God will help you. Please try your best. I will sir. I promise. Yes sir. Okay. Yes sir. I will sir. All right. Shake. Ọ̀gbọ́n ní ilé yẹn jù. Bóyá ọmọ ẹni tí mo sọ Ọ̀túnba tó ní ilé yìí èmi àti wọn báyìí ní wá mo pẹ́ nu ilé gan kí n tó travel. Jáde tèmi lọ ní ilé yìí ìfọ́ àtẹ́jì náà ọjọ́ ni wọ́n by profession so ìfọ́ wọn tẹ jẹyọ gígan. Ẹ wo táàpù ṣojú mi gan-an ṣe rán táàpù tí bá wù á ti máa lò bí wéé tiẹ̀ Ọ̀túnba ló ní ilé yìí. Mo ti rántí. Oh, you're right. Ó dẹ̀ kọ́kọ́ wá ń dẹ́rù bà mí àwọn tó bá lónìí ilé yìí. But ìgbà yẹn nìyẹn that was then wọ́n ti ta ilé ìfúndàdì o. In fact bó ṣe ta gẹ́lẹ́tọ̀ báyìí very travel out tó lọ bá àwọn family wọn náà. Bébí má bàbí ṣe Ọ̀túnba ta ilé yìí. Ìfẹ́ ni wọ́n ti ta. So Ọ̀túnba ta ilé wọn travel out wọ́n lọ bá family wọn. Bẹ́ẹ̀ni.
Kò mọ́ sí mi. Ọtúbà gbọ́dọ̀ travel. Ó ti ta. Ẹ jọ ṣẹ́wọ́ òkè. Ọtúbà ò ní travel out. Ọtúbà ò ní travel out. Wọ́n fún ẹjù tí ẹ̀ bá máa ìdẹ́jọ́ máa fẹ́ kẹ́ máa lọ sí i because a fẹ́ ti gate àwọn máa lẹ̀ka máa ṣí gate wálé wa. Lápọ̀ Ọ̀túnba disappoint gbogbo bí mo ṣe wà ń bẹ̀ bó ṣe tọ́jọ́ mi tó tí tó fi dọ̀rọ̀ kó dọ̀rọ̀ ẹlẹ́wọ̀n ní ìdárúkọ Ọ̀túnba torí gbogbo ìlérí kan ṣe òṣù ẹ̀kọ́ Ọ̀túnba lè ṣe tó ṣe fún mi ṣá owó tó jẹ́ pé èmi ni mo ṣiṣẹ́ owó tí mo jìyà fún wá di pé kí Ọ̀túnba mú ìlérí kan ṣe fún mi kan mú ṣẹ Ọ̀túnba talé wọn tọ̀nà wọn lọ bá ẹbí tiwọn lamẹ́ríkà Dọ́lápọ̀ Ọ̀túnba fọ́ǹbù gan. wọ́wọ́wọ́wọ́ sórí ìwọ ni ọ̀rọ̀ tó bá ní òsì kò ní ìsàwà sórí immediately tó lọ sí school tó tó máa ní Ọ̀túnba change fún wa ní tàbá ṣe lè aláàánú ṣe tàbá hack aláàánú hack everything that ṣe kò ń tẹ́wọ́ lọ́rùn tí n bá sọ tó bá ṣe fún ẹ ayé ajá. kí ló ṣẹlẹ̀ bàbá owó yẹn rí owó ewu $15,000. owó duty alọ clear. Sorry, tell me. Ìjókòó dà. BN bàbá confirm. Àwọn ẹ̀wò ojú ogun lé gan o wọ́n ti ṣe àwọn àgbọn ọmọ kúrò ní wa pé ẹ á gbé ọ̀rọ̀ àti jẹ training tó kún náà ìlúra kan ti ó yẹ actually $6,000 nígbà yẹn bọ́ báyìí dára dára for straight pé á ti ní láti fojú ayé àwọn aláṣọ ni mo ní bí omi cost. Ọtí ò yẹ ìmẹ́jì wípé bí ọjọ́ ni mo ṣe ń gorí ọjọ́ tí ìmọ̀ ń gorí ìmọ̀ tí òye tó ń gorí òye bẹ́ẹ̀ ni o ṣe ń gorí òkú ní ìgbésí ayé mi ọmọ kékeré ni òye yìí ebi àgbo ṣe tóbi tó lọ́rọ̀ ẹ ṣe mọ́ ẹ̀yin tí ìbá ṣe ti ṣòkò ṣé ẹ̀yin a lè jókòó tì má bá a sọ̀rọ̀ débi pé màmá ràn yín iṣẹ́ it's a very rare opportunity privilege tó ga jù ní torí ìpele tí mo wà yàtọ̀ sí ìpele tí a ti ń fi òǹlòkùn pẹ̀lú àwọn ọmọ tí wọ́n ti tójú bọ̀ ẹ̀yin upstarts those umbilical cord is not yet cut wọ́n á jókòó pẹ̀lú èmi tí mo ti wà ní rem tó ju ti ń lọ wọ́n á máa ṣe báyìí pẹ̀lú ṣògo ṣe báyìí pẹ̀lú mi òun ló jẹ́ kó last ẹni ń ṣe látijọ́ yìí mò ń wò ní lébè mi mọ́ torí ojú lásán kọ́ ni mo fi bá yín dé ẹ wá wò ẹ jẹ́ kí owó ìpè tí ẹ bá fẹ́ dọ̀là kí lè ní ìdóṣù àìjẹ́ bẹ́ẹ̀ ẹ ti gbọ́ nípa kìsìkìsì wọ́n á ní kàsàkàsà bàbá kìsìkìsì ṣùgbọ́n nǹkan tí ojú tí máa rí kàsà gbogbo àyè. Ṣorísìn, you make her just too well. That Ọ̀túnba man, that stupid guy. The guy even dey follow just dey follow us talk. Ó fógun máa lò. Okay, ṣé wọ́n rí pé gbogbo wa pàṣẹpọ̀ tó yẹn kò sí kankan ní wa tó ní lárí? A lè account fún nǹkan tí a fẹ́ wọ́n ṣe. Not even $1. Guy free yourself jare.
wonder now mo rí pé mo kàn ń ṣiṣẹ́ bí ẹrú mo kàn ń jẹ̀jẹ̀ ìlérí ni. Ọ̀túnba ẹ ibi tó bá wà tálàrọ̀ bá ní kó dáa fún ọlọ́sàn ò lè jẹ́ kó dáa fún àṣẹ. Ọ̀túnba kò lè rúre o. Àmín. Máa ẹ fọ́n bò máa ẹ fọ́n bò mo jìyà gan-an. Sori ìpè tó ń ṣe kó dáa. Ọmọ yìí bí street boy now. Tábà pàdé ìsàlẹ̀ pàdé lókè. Go ever meet on the street. When later on more anywhere about more. I'm going to chase something. Dáàmú ni àwọn yòókù ẹ̀ ń kọ́. Ìyá alájà. Kí ni ìtumọ̀ ilé ìsìn? Ẹ ṣe máa pè mí ní mọ́mí alájà, máa pè mí ní ìyá alájà o. Ẹ kú ewu ọmọ. Ṣé rí àdúgbò kan wà lẹ́kọ̀ọ́? Wọ́n pọ́pùlà gan. Àdúgbò yẹn náà wọ́n pè ní àdúgbò àwọn dàdí alájà. Mi dẹ̀ láìpẹ́ ọ̀nà ṣe fẹ́ sọ àdúgbò tèmi náà di ilé mọ́mí alájà báyìí. Mo láìkẹ̀ gan. Tí mi àti pé mo láìkẹ̀ iṣẹ́ ló ń ṣe nulẹ̀ ó kàn fún fẹ̀rẹ̀ ń gbómi bọ̀ fáwọn ọmọ ajá òun fún wọn lómi. Imagine. Oh my God. Mo ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ o tún lọ gbé omi fún ajá pé kó máa mu. Òǹgbẹ́ngbẹ́ wọn ni. Tí wọ́n rán jẹ́ kí n béèrè kíní kan lọ́wọ́ ẹ̀. Ǹjẹ́ ọmọ ẹ̀ sọ bí tí ó ti rí àwọn conflay dogs báyìí? Torí mo mọ̀ yí pé ètò ìkéré jù nú ẹ̀ látó 120. Káṣẹ̀ máa sọ pé ńlá yẹn. Níbo ló ti rówó tó fi owó ra ajá mẹ́ta? Irú ìsọnù wo leléyìí? Nígbà tó jẹ́ pé ṣe lọ́mọ ìjọ pé wàá jókòó báyìí tó lè ṣàlàyé gbogbo ọ̀rọ̀ ẹ̀ fún wa kí ni ká tí wọ́n ṣe nítorí pé ẹ ṣe àtẹnumọ́rọ̀ ẹ̀yọ kan ṣoṣo pé ẹ mọ ibi tó ti ń rówó ẹ mọ ibi tó ti ń rówó ọ̀rọ̀ wò mí létí o ó ń sọ fún mi ni wípé ọ̀rẹ́ òun ló sẹ́ndì ajá sóhun kí ni kí n tí wọ́n ṣe ṣó sẹ́ndì ilé fún ni. Ok ọ̀rẹ́ ló sẹ́ndì ẹ̀ sí ọ̀rẹ́ yẹn dẹ̀ ni fátìrì ibi tí wọ́n ti ń ṣe ajá ló ń wà àbóhùn gan ló ń sin ajá tó surplus bẹ́ẹ̀ yẹn tó fi lè sẹ́ndì ẹ̀ sí Nàìjíríà. mi mọ kankan pa yẹn tí ọmọ yín bá ti dé báyìí ẹ jẹ́ ká pèsè àríwá kájọ máa tuntun bí. wọ́n á mọ yẹ kó mọ àtọ́rẹ́ ìyá náà ló máa ṣàlàyé fún un kò jẹ́ sọ fún mi pé wọ́n sẹ́ndì ajá sóhun nígbà tó jẹ́ pé ní abroad ibì kan wà tó ń pè ní Sunday market every Sunday kò sí nǹkan tó fẹ́ tó rí wàrà àwọn jean tó bad wàrà àwọn top wàrà àwọn ṣọmọ irú àwọn jacket tó náà tán lè send sí why tó jẹ́ pé ajá náà send sí. ọ̀rọ̀ yín ti yé mi tán bá sẹ́ndì aṣọ nísìn tán sẹ́ndì jeans tán sẹ́ndì phone tán sẹ́ndì gbogbo nǹkan ńláńlá ẹ̀yin náà lè máa rí lò àbí bẹ́ẹ̀ kọ́. God forbid bad thing 27 years in service mo fi ṣe teacher kaki veros tó máa ní gétọ̀ báyìí tó wá tún ní àgbékọ́lé mi ń lò ó dẹ̀ wúlò ju àwọn thousands of àwọn bendel and take tẹ́ ń lò sí lọ. mo rò bí the next consignment ẹ bá máa receive ń sìn ó lè jẹ́ ijó. ọlọ́run ò ní jẹ́ kọ́mọ tèmi ṣe jù. ọlọ́run ò ní jẹ́ ẹni tí yìí mo sọ fún yín o tó bá délẹ̀ tán mi ní báyìí dá sí. mo fẹ́ bí yín ní nǹkan kan nígbà tó yẹ kó tọ́ mo bá ṣe nǹkan báyìí tó boríire wọlé tó bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan aládùn tí mo máa complain kan ẹjọ́ rẹ fẹ́ jẹun ọmọ ẹ kàn sọ fẹ́ mi o. oúnjẹ ọmọ tí èmi fẹ́ jẹ oúnjẹ ọmọ tó máa fi ọkàn balẹ̀ ni mi ìfẹ́ relax nínú lẹ́gbọ̀n after 27 years mo ti fi ṣe teacher kẹ́nìkan wá dé kó pa mí. ọmọ ẹ ò gbàgbàfọ̀ ohun káṣọ wálé orójú olè ò mú o tún pẹlẹngọ tó bá délẹ̀ ní ìbá dá sí o. màmá alájà okay. mo ń bọ̀ wá fún wọn máa bú tiẹ̀ wá tó ti gbọ́ má fi ẹnìkan mi lẹ́sẹ̀ kó gbé mi. Ọmọ na club is nice na club now ọmọ tó bá ti ṣiṣẹ́ déédéé ó láti lásìkò gbádùn tiẹ̀ this night na club àti lórí machine rárá èmi àtàwọn tèmi máa gbórí wọlé that is for sure na. Okay, take care. Ẹ̀gbọ́n. Àbúrò ẹ̀. Ibo ló dà? Àwọn tèmi ti wà lórí wọ́n ti wà lórí machine lọ́dọ̀ bá wọn. Ṣùgbọ́n ẹgbẹ́ kan fẹ́ bẹ̀ sọ̀rọ̀. Tí n fi wẹ̀ tí mo fi múra ẹ̀ lẹ́fẹ́ bá mi sọ̀rọ̀ ìgbà tí n jáde ní sin ẹ̀ ṣe ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ẹ fẹ́ bá mi sọ̀rọ̀. Ṣé ẹ̀ gbé ṣáà?
Ṣògo. 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 Ẹ̀mélòó ni mo pè é? Ẹ̀mẹ́ta àǹtí mi ẹ sọ̀rọ̀. Ṣògo mo fẹ́ kó fi iṣẹ́ ìsílẹ̀ o. Ṣé o mọ̀ pé iṣẹ́ tó ṣiṣẹ́ tó fi rán ẹ lọ sí ọgbà ẹ̀wọ̀n lélẹ́yìí? Òun ló fa ìtìjú ńlá tó mú mi gbé kúrò ní àdúgbò ibi tá a wà ẹ̀tẹ̀ tá a fi wá ń gbé níbi tá a wà yìí. Ọlọ́run mo fi bẹ̀. Ṣé o mọ̀ pé àjò méjì lọ lọ́wọ́ ìyá wa? Mi ì fẹ́ kó ṣiṣẹ́ yìí mọ́. Ṣé o ti gbọ́ Ṣògo? Àǹtí mi. Point of correction. Wọn kì í pè ní ọgbà ẹ̀wọ̀n. Ilé-ìwé wọn máa ń pè. Àwọn tó bá lọ síbẹ̀ ẹ sọ pé wọ́n lọ sí school. Iṣẹ́ tá à ń ṣe ìyá wọn tí ò mọ̀ ń pa ẹ̀ ló ń pè ní iṣẹ́ burúkú. Ètò wa là ń gbà lọ́wọ́ àwọn wàìtì yìí. Iṣẹ́ táwọn forefathers wa ti ṣe. Àwọn pípín yẹn kọ́ àwọn forefathers wa lẹ́rú wọ́n dẹ̀ lò wọ́n anyhow wọ́n dẹ̀ san kọ́pọ̀ fún wọn dáàmú fún wọn. Òun làwa mọ̀ sí generation tiwa là ń gbà lọ́wọ́ wọn. A lè ṣe bẹ̀rẹ̀ sí ní gbà ní àti ìgbà nǹkan lọ́wọ́ wọn rárá. Ṣé tá a bá gbà dé stage kan tá a rí pé kò sí nǹkan lọ́wọ́ wọn a wá fi changes sílẹ̀ fún wọn. Àǹtí mi, me and you we don suffer. Àdàsìkò rèé ta ní láti hammer tábà wá ti hammer a máa step up tábà ti wá wà lókè yẹn kò yẹ yín sìn àkànṣe kí ni àjọ wọn tó bá kù sílẹ̀ fún wọn. Ok o nǹkan tí mo ṣáà máa sọ fún ẹ mo fẹ́ kó fi iṣẹ́ ìsílẹ̀ má ṣiṣẹ́ yìí mọ́. Mo ti gbọ́ ti yín mo ti gbọ́ sí sísítà mo ti gbọ́ ṣe gbọ́. Hello dọ́là mọ́nì owó tí ó pọ̀ tí kì í tán ẹ ti wà lórí machine máa pa yín ètè mi máa pa yín sí sísítà see you later. ẹran àbẹ́jà ti fún àbẹ́yìn. ẹ bá mi fi kún wọn tó ká ẹ̀ sí tó wà níbi kan náà ẹ kọ́ bẹ́ẹ̀ sí i. Yóò lò ó. 100 naira. Course tá a ṣe lé ní lecturer yẹn ó lè fún gan bàbá parí iṣẹ́ a lè kúrò bá dẹ̀ dúró parí ẹ̀ bó bá dọjọ́ mi a lè receive lecture. Mami ẹ tí ì tó ọjà ni. Wo táwọn akùtì ẹ̀ sọ́jà kankan lẹ́ báyìí mo máa kọ́kọ́ rán ẹ lọ sọ́jà lọ ra àwọn nǹkan tá a ní ìdíwà ọjà ṣùgbọ́n kó tó lọ wà lọ jẹun. Màámi bí mo ṣe ń bọ̀ láti school nsìn àwọn customers mi bó ṣe rí mi báyìí ló ní oúnjẹ dà ó ti pẹ́ ibi á máa pa wọn. wọ́n bá jẹ oúnjẹ lẹ́nu wọ́n á jẹ lọ́la wà lọ ra oúnjẹ wà lọ́jà kò sí àwọn ọ̀ràn kọ̀ọ̀kan wọn ò ṣáà ní ta ráìsì fún wọn láì jẹ pọ́n fẹ́ràn jẹ lọ wá àkọ́kọ́ jẹ kó tó wá kiri lọ má kó bá mi kí n ti gbọ́. ẹ ṣàṣùkú lẹ́yìn. má tó. Dọ́là bọ́ǹbì Bọ́lá bọ́ǹbì ayé ìka ọmọ oró kí ló ń ṣẹlẹ̀ tàbí lè fún mi lè ké ẹ̀wọ̀n máa ṣíwò lè ní máa lò wá ṣíwò máa lò ọmọ I get one chase account number. I dey try put the change. Kọ̀mọ́ díẹ̀. Wọ́n á pariwo náà wọ́n ti àwọn àkàìṣọ́ àkàìṣọ́ máa ń gbé ìjà ọ̀tá yẹn. Just be that you tell me now just copy ẹ̀ fún straight. Copy ẹ̀ fún. Ìdèlúkà. Ọmọ bàbá ká ìṣú ọ̀gbọ́n. Upload it. Kí ló dé
ṣé orí bó ṣe ń tọ́jú ẹ yìí ọmọ á tọ́jú ẹ kódà ọmọ á tọ́jú ẹ jù bẹ́ẹ̀ lọ bó ṣe jọmọ gidi fún ọmọ gidi ni wọn náà máa bí o lágbára Ọlọ́run bí o ṣe kọ̀rọ̀ sí mi lẹ́nu ọmọ mi ń kọ̀rọ̀ sí ẹ lẹ́nu. kò kúkú sí bó ṣe lè rí ọmọ ẹni ò ní dá títí ká fi ṣàyà mi lè fẹ́ fúnra mi lóòótọ́ inú mi máa ń dùn pé ọmọ tó ti ara mi jáde lélẹ̀ olóṣogbo tó rò pé inú mi ò dùn sí tí ń bí mi sí ṣógbó òkúkú pa mí lọ́mọ kò dẹ̀ ṣẹ̀ mí ṣùgbọ́n iṣẹ́ tó ń ṣe yìí ò tẹ́ mi lọ́rùn wọ́n ní ọmọ yín ò gbàgbà fọ̀ ó ń káṣọ wọlé lójú olè ẹ̀ mú kí ni iṣẹ́ tó ń ṣe yìí kí ló fi yàtọ̀ sí 419 kí ló fi yàtọ̀ sólè yahoo èmi ò rí yàtọ̀ ẹ̀ kò tẹ́ mi lọ́rùn tó bá tiẹ̀ jẹ́ wípé àwọn tó ń fọ mọ́tò lásán ló bá ṣe kódà wọ́n á máa sọ pé iṣẹ́ ẹni ni iṣẹ́ ẹni ìdí iṣẹ́ ẹni láti mọ̀ ní lọ́lẹ̀ àwọn tó ń gbà wù wọ́n gbà kàn ń ṣiṣẹ́ wọn ń gbìyànjú èmi ò fẹ́ yahoo kò tẹ́ mi lọ́rùn rárá kò sí nǹkan tó ṣe fún mi tó bá ti lè paṣẹ yìí tí ò ṣe yahoo mọ́ kò sí nǹkan tó máa ní kí n má fẹ́ mi ní fẹ́ fúnra mi ọkọ mi. Mami ẹ mọ nǹkan ọ̀rọ̀ ṣògo tó rò ó ṣe rí mo ti bá a sọ even uncle ẹ̀ gan-an ti promise ẹ̀ wípé àwọn bá wáṣẹ́ sí one of their companies ṣe rí àìníṣẹ́ òun ló ń fà á tó fi ń ṣe gbogbo ilé tó bá ní ṣe ń sìn Mami kò ní ṣe é mọ́. ìwọ náà wò ṣe bí ọ̀rọ̀ ló sọ ṣé lóòótọ́. ọ̀rọ̀ ṣògo lẹ wá ń rò. kí n rò ó Abẹ́kẹ́ ó yẹ kẹ́ rú sá ó yẹ kó lówó ẹ̀ wá. mo fẹ́ kó fi iṣẹ́ tó ń ṣe sílẹ̀. iṣẹ́ yìí I mean tó bá pick up something else tó bá ń ṣe nǹkan míì ó máa wà befitting dání kan tó ń ṣe iṣẹ́ yìí ò yàtọ̀ sí alọ́nilọ́wọ́ gba wọn ẹni mọ́mísí gan complain mọ́mísí sọ pé tó bá pick up nǹkan míì kó jẹ́ car wash lásán ló ń ṣe àwọn support relationship wa dání kan tó ń ṣe please ṣùgbọ́n you have to leave this job. iṣẹ́ ìkọ̀wé mi náà ní kùtùkùtù òwúrọ̀ mi ṣùgbọ́n ikú tí ò dọ́jọ́ àrùn tí ò dóṣù ni kò jẹ́ kí ìyá àti bàbá wa kán lè ṣe ìyá àti bàbá Fẹ́mi àtàǹtí mi Tèmiládé dọjọ́ alẹ́ lẹ́yìn ikú ìyá àti bàbá àwọn màá ṣèyá tí kò kí ń jọ̀yà màá ṣe bí bàbá tí ò kí ń jọ bàbá wọ́n kó wa sọ́dọ̀ ẹni tá a rò kó máa lè ṣe bàbá kó máa ṣe bàbá ẹni tá a dẹ̀ rò kó máa ṣe yá kó lè ṣe yá. ìyá ní gbogbo ọkọ rẹ̀ yọ gbogbo àgbótì ètò ìjà lórí wọn. ẹ̀rí iṣẹ́ báyìí wọ́n ní gidi alùpọ̀ ọ̀pára lé àjájì ó pèrò ọ̀nà ṣé bẹ́ẹ̀ ní kú èṣìkà lẹ́wí ni ikú ilé ìṣìkà ikú tó fẹ́ lẹ́yìn ilẹ̀ tó máa ṣíwájú lọ. ṣé àgbáyé tí màá máa ṣòro bí èwe rẹ̀ ṣe bá ń sunkún ewu Tèmiládé ewu ṣògo kí lè bí káwọn máa ṣe ẹwọ má sunkún mọ́ ẹ má sunkún mọ́ o. mi ò sunkún mọ́ mi ò sunkún mọ́ ìgbọ́. bàbá ẹ̀yin àgbà bọ̀ ẹlẹ́ni tó bẹ́lẹ̀ ló pa òkú mọ́ ẹni tó ń sunkún ariwo lásán náà ń pa. àǹtí mi
bàbá àkókò ṣoṣo ni mo fẹ́ tọrọ lọ́wọ́ yín ẹ má ṣe fún wọn kò jù lórí àwọn ọmọ méjèèjì fẹ́ ṣe máa yọ̀ǹda wọn fún wa nítorí àǹtí mi sọ pé òun á tọ́ wọn débi tẹ́rù ò ní bá wọn wá rán wọn léèwé. ẹ ṣeun bàbá mo fẹ́ kọ̀ǹfàmù ọ̀rọ̀ tábúrò mi sọ nísìnyí máa rán àwọn ọmọ yẹn débi tẹ́rù ò ní bá wọn gbogbo ibi tó bá fẹ́ kàwé dé láyé wọn máa rán wọn débẹ̀ in fact wọ́n bá kàwé tán màá tún kó wọn lọ sí ìlú òyìnbó màá dà wọ́n pọ̀ mọ́ àwọn ọmọ tèmi. olórí ẹbí ẹ ṣe sá ẹjọ sá ikọ ẹkọ mo fẹ́ tọrọ lọ́wọ́ yín tó lè mú lèmi àti àbúrò mi ṣògbódù nígbà tí mọ́mí àti dájì wà láyé ọ̀rọ̀ wíwá jẹ wọ́n lọ́kọ̀ọ̀kan ó fẹ́ ká kàwé nísìnyí táwọn mọ́mí lóyìnbó dẹ̀ ti sọ pé àwọn máa rán wa lọ síléèwé ibi tá a bá fẹ́ kà dé ẹjọ́ èèyàn dẹ́mi àti ṣògo fún wọn káwa tẹ̀lé wọn lọ ẹjọ́ sá káwa náà lè wúlò fún yín lọ́jọ́ ọ̀la ẹjọ́. Tèmiládé Àlàkẹ́ ará òjé ọmọ òjé ìpẹ̀tù ọmọ arántí-wẹ̀ bí òjò ọmọ ẹyẹ mú ní ṣáṣá lóde ilé bójú tó má sunkún mọ́ ṣe bẹ́ẹ̀ mi àti yín náà lájíjọ wà nígbà tí bọ̀dá mi wà láyé mo rí gbogbo itú tí bọ̀dá mi ń pa mo rí gbogbo ọ̀nà tí bọ̀dá mi ń tọ̀ mo rí gbogbo nǹkan tó ń bọ̀dá mi láti fi rí ṣe wọ́n ṣe yọnu bó ṣe wà yìí wọ́n á ka ìwé ṣògo á ka ìwé ẹ ka ìwé yín báyìí ẹ ka débi tí ẹ wù tí ní báyìí ẹ ka débi tẹ́ ti máa ṣoríire wo mi dáadáa èmi ìyá Jídé máa sìn débi tẹ́ rò tí ní báyìí ẹ ka ìwé yín báyìí ẹ ka dójú àmì ẹ wo mọ́ mi lóyìnbó ó sì wẹ ọ̀tún wẹ òsì lọ́wọ́ fi mú ẹ má ṣe yàn lọ ẹ ṣáà máa fowó ránṣẹ́ sí mi ẹ bá ti ń fowó ránṣẹ́ sí mi èmi á máa tọ́jú wọn tí ẹ bá máa padà wá báyìí ẹ ṣì wọn wọn torí màá ti sìn wọn débi tẹ́rù òtí ní bá wọn. o ṣeun yóò kú dá fún ọ. Ṣé dáadáa lẹ dé? Àdúpẹ́ ṣẹ́yìn náà wà òkè. Ẹ wo mo kúkú jẹ́ ń tò kókó báyìí lára ọ̀tá ni. Àwọn ọmọ mi wá ń kọ́. Àlàáfíà díẹ̀ ló kù. Ẹ bá bá wọn school bus ṣẹ̀ wá gbé wọn ni. Kẹ máa wo best of the best school. Gàtó. Bọ́sì máa wá gbé wọn ni. A gbé wọn lọ. A tún gbé wọn padà wá. Tọ́lá tí àwọn yín wọ́n ti change o. Ìyá Jídé best of the best school lọ́wọ́ ọmọ yẹn ń lọ. Ọ̀gẹ̀dẹ̀ làlábàtà ó fi ọmọ rọ́pò nítorí kó má bàa kún àpọ̀n. Ọ̀gẹ̀dẹ̀ wá kú tán ẹjọ́ ọgbà fún ọ̀gẹ̀dẹ̀ àṣẹ tó bá ti dàgbà kó ẹ pàgẹ́ lásán ní Ìyá Jídé. Àwọn ọmọ yẹn lè ló lo best of the best school. Àwọn ọmọ tẹ́fí ṣọmọ ọ̀dọ̀ Ìyá Jídé. Ẹ̀yin náà ti gbọ́ ó ń tán lọ náà nìyẹn. Ẹ ṣe gan ni àlàáfíà làwọn ọmọ yìí wà o. Ẹ ṣe ẹ wá máa lọ. Lọ síbo kí ló ń tọ́ lọ èní ni màá máwọn ọmọ yẹn kúrò ń bí báyìí irú nǹkan báyìí ó kì í ṣẹlẹ̀ lábúrọ̀d ká lábúrọ̀d ni màá sún yín ni mo ti àṣẹ nǹkan tuntun tẹ́tà lè bá mi sọ. I'm taking them right away now. Ọmọ òkè ní ìdí ti bàbá kó má ní ti ìyá ṣọ́rọ̀ mi yẹ ìbò ṣe jẹ́ ọmọ ẹ̀gbọ́n tí yín lọ́jọ́ máa ń ti tèmi náà. Ìyá lóyìnbó. What rubbish. Ẹni pé ní abroad wípé wọn kì í ṣe bẹ́ẹ̀. Ṣé iná mo pè ní ìlú òyìnbó tẹ̀sí wa obìnrin lólórí ṣe rí ibi báyìí Áfíríkà lélẹ̀ ọkùnrin lólórí ọmọ bọ̀dá mi ni wọ́n kò sẹ́ni tó lè gbà wọ́n lọ́wọ́ mi o a kì í gbà kàtà lọ́wọ́ akitì o ẹ lè gbà wọ́n ọmọ bọ̀dá mi ní ọwọ́ mi bí wọ́n ṣe wà yẹn àti tí òde bó ló ṣàmì lọ́wọ́ ó kú bá bá ẹni tí ó bọ̀ bẹ́ẹ̀ ni ẹ ṣe wọ́n máa lọ. Àǹtí mi ẹja máa lọ ẹ lè fẹ́ ni tó kàwé wẹ́ni tí ó kàwé. You are right, my dear. You are right. Ẹja máa lọ àti bíbọ̀ àti sísun àti ẹ̀yàn Ìyá Jídé bó bá ṣe wù àkọ́ríkọ́ dà ẹ́ bó bá ṣe wù ẹ́ kó ṣe wọ́n
a ní bèrè wọn lọ́wọ́ ẹ̀ àti mi ẹja máa lọ ẹja lọ jàre ẹja lọ. ṣé bí bó bá ṣe wù mí bó bá ṣe wù mí ẹja lọ jọ. Ọlọ́run bá wà bó bá ṣe wù mí ni màá ṣe ṣe wọ́n. kò pẹ́ kò jìnnà wọ́n fàǹtí Tèmiládé lọ ṣọmọ ọ̀dọ́ níbì kan wọ́n mímí náà lọ sọ́dọ̀ Ọ̀túnba Fowórà ìgbà tí mo dọ́dọ̀ Ọ̀túnba. Anyway, coupled with the fact that o ti sanwó yẹn sí àkáǹtì tí mo dẹ̀ tó fi extra sí bí ẹ ṣe nǹkan ìwúrí tínú mi lè dùn mo tún decide pé kẹ́ gba kí n add Ọ̀túnba, I trust you. You are the man. Bakiano. Ọ̀túnba, tí tú bá ṣekú tá a fẹ́ gbà á wà fún yín. Sí wàhálà kan sí. And guys, alright, let's get there. Ṣòro. Wow. Now. Ìgbà wo ló ti wà ní ìgbà yẹn? It's medicine. Tó já sí wípé gbogbo ọ̀tá sọ pátá tó gbọ́. Bẹ́ẹ̀ni sá. Ẹ̀jọ̀ sá ń fẹ́ gbá ẹ mọ́ra ní sá. Ẹ̀rù ń bá mi láti sọ nǹkan tí fẹ́ sọ fún mi sá. Ẹ wò sórí mo mú ẹ gẹ́gẹ́ bí ọmọ lẹ́yìn àwọn tó wà ní abroad ìwọ tó wà gbogbo nǹkan tí màá ṣe fún wọn náà ni màá ṣe fún ẹ àti pé ọmọdé gbọ́n àgbà gbọ́n láti dalẹ̀ fún ìmọ̀ràn kí mọ̀ràn tó bá wù ẹ́ gbogbo Ẹ̀jọ̀ sá ń fẹ́ yẹ kẹ́ ṣiṣẹ́ tẹ̀ ń ṣe yìí mọ́. Wò ṣògo ó já sí pé ọmọ dáadáa ni àmọ́ ó láwọn nǹkan tó yẹ kó yí ẹ nípa ayé àti àwọn tó tẹ̀lé sílẹ̀ àwọn ìmọ̀ kan tó yẹ kó fi yí ẹ àwọn òye kan tó yẹ kí n ṣàlàyé ẹ̀ fún dáadáa tó máa fi mọ bí ọmọkùnrin ṣe ń gbé ìgbésí ayé ẹ̀ tó bá tó àsìkò yẹn wà ní ìpè yẹn ṣùgbọ́n.
kò sí tí Ọ̀túnba fowó rà kò kí ń rà fún mi, wọ́n máa ń raṣọ fún mi torí pé àwọn ọmọ Ọ̀túnba àti ìyàwó Ọ̀túnba ìlú ọba ni wọ́n ń gbé. Ọ̀túnba fowó rà wọ́n máa bá mi sọ̀rọ̀, wọ́n tún fààyè gbà mí, èyí ló fún mi lóore ọ̀fẹ́ láti bá Ọ̀túnba sọ̀rọ̀ nípa gbogbo iṣẹ́ burúkú tí wọ́n ń ṣe, bí olè jíjà, bí ká panijayé àbí ká ta oògùn olóró. Ọ̀túnba, kò sí problem. No, problem wà. Alaba, problem wà, kò yé mi. Ọ̀rọ̀ tí mo sọ ò yé ẹ, àní ṣòro ní ibi tí ọ̀rọ̀ dé. Mo ti fi igi ìgbà, mo ti fi wé igi pàṣẹkẹ. Láì mọ̀ pé igi aláìwò ni ariwo dé sí, ariwo tó lè affect image. Tó wọ́n tí mo ti fi ìgbésí ayé mi build, tó má kàn go down the drain like that. Ẹ jọ tó rẹ̀ máa wájú pé wọ́n á mọ̀ ṣe sí. Bó ṣe kókó. Kò sí bí aṣọ ṣe máa tough tó máa tí tó tí ó lò nílò tó máa dán fírífírí. We are professionals. Ọ̀túnba, láti ìgbà tí Ọlọ́run ti ṣẹ̀dá abẹ́rẹ́ ló ti jogún agbára fún mi ò yí aṣọ káṣọ náà ní abẹ́rẹ́ òní wọ̀ kódà kò ti gidi pa lọ́gọ̀ òkè ni màá wọ mẹ́tò máa jáde iṣẹ́ tí wàá ní we are professionals. Ẹ wò yẹn kẹfì torí ó necessary kẹfà mi ṣe é sí. Bàbá ibi tí wàá wà ẹ wà ìyàwó lè jẹ yín láíláí. Ohun kan táwọn need right now ni pé fún wa ní genuine information. All job well done. Deal done. All right. Ọ̀túnba gbà láti fi òwò yìí sílẹ̀ láti wá òwò mìíràn ṣe láì mọ̀ wípé kò sí yàtọ̀ nínú méjèèjì. Nínú èyí t'Ọ̀túnba fi sílẹ̀ àtòwò tuntun tí wọ́n mú yàn láàyò tí wọ́n ń pè ní yahoo àṣebákan náà inú iṣẹ́ yìí ni mo dàgbà sí. Táwa mo fẹ́ kó ṣèlérí kan fún mi. Tó bá lè fààyè gbà mí oṣù mẹ́fà, I mean 6 months, I'm going to leave this job and I will never go back to it again. Topics on the beats on the mic on. Are you ready? One time for the beat. Oh na na na. 2 times for the beat. Oh na 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 na. Are you ready for the beat? Oh na na na. Are you ready for the beat? Yeah. Oh na 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 na. She got the back, she got the front. This pretty girl give me heart attack. She's happy go it and she no get it. I want to meet her, make we relate. And I love her waist and her pretty face. The way you dance, girl, they make me quit. I want to do, girl, I know you wait. I want to enter, I know delay. Baby, want carry money go, na na. Baby, want carry money go, na na. Baby, want carry money go, carry money go, carry money go. My baby want carry money go, na na. Baby want carry money go, na na. Baby want carry money go, carry money go, carry money go. One time for the bit. Oh na na na. 2 times for the bit. Oh na 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 na. Are you ready for the bit? Oh na na na. Are you ready for the bit? Merlin. Oh na 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 na. See the sexy lady so fine. No, she make me to lose my mind. No, her beauty they make me blind. Baby, I love the way you whine. No, she's sexy, she's sweet, sweet. Make me want to kill this bitch. If you know you feeling this, it's your love they make me go. Baby, want carry money go, na na. Baby, want carry money go, na na. Baby, want carry money go, carry money go, carry money go. My baby want carry money go, na na. Baby want carry money go, na na. Baby want carry money go, carry money go, carry money go. Are you ready for the beat? Oh na na na. Are you ready for the beat? Are you ready for the beat? Oh na na na. Escape on the beat. Oh na 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 na. Listen, one time for the beats. Everybody roll your stamp on your beats. Anytime we had the spits, people they trip. DJ they put on repeat. Nah, she make me dance, I don't know. The way she they do me, I don't know. She carry a biggie back polo, biggie front solo. I'm talking about. Baby want carry money go, na na. Baby want carry money go, na na. Baby want carry money go, carry money go, carry money go. My baby want carry money go. DJ, who be that now? Who be that now? Now who they talk? Who be that? I won't buy them. What did they do you? You know, sure. Who be you guy? I don't like how. What did they do you? Now
máa fowó bà ẹ́ jẹ́. Nah, she make me dance I don't know. The way she dey do me, I don't know. She carry a biggie bakolo, biggie potolo. I'm chopping her. Baby, want carry money go, na na. Baby, want carry money go, na na. Baby, want carry money go, carry money go, carry money go. My baby want carry money go, na na. Baby want carry money go, na na. Baby want carry money go, carry money go, carry money go. Hey. One time for the bit, oh na na na. Two time for the bit, oh na 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 na. Top fish on the bit. Oh na na. Let's get we killing the bit. Oh na 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 na. You put on repeat. Inside the club, now go dancing a bit. One time for the bit, oh na na na. Two time for the bit, oh na 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 na. Are you ready for the bit? Are you ready for the bit? Are you ready for the bit? Escape on the beat, oh na 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 na. Serious video kò ní ẹ mẹ́ ìwálé bẹ́ẹ̀ kí ìwálé ẹ máa oppress àwa ní club kó máa tẹ́jú wa mọ́lẹ̀ ẹ ti gbàgbé ni èmi ni máa ń gbé laptop fún wálé kó máa fi browser kó tó jẹ́ ṣu first one ẹ̀ náà system mi ló máa ń lò náà tó máa ń bẹ̀bẹ̀ jọ fún mi 30 minutes 1 hour tí máa ń gbé fún bíbá ẹ̀ náà ń bọ̀ àgàgà club. sinmi guy olówó gbá ojú ẹ̀ olówó máa rí tí ẹ̀sùn ojú ẹ̀ ló máa fucking rí mẹ́ let me tell you something ọmọ tó ṣẹ̀ bí lẹ́ni tó bá lówó jù ẹ lọ ó máa mess up ni ìyẹn ọmọ tí mo bá ní impact ní ayé kó tó lówó forget jare forget that one ẹ mọ̀ nǹkan tó rò ní sí ẹ̀yin boys yahoo plus ló rò ní sí. yahoo gbọ́rí gbọ́rí ẹ̀sẹ̀ ni wọ́n túmọ̀ mi that is what is going now. ṣé fún àkànṣe sí láti nígbà tó máa gba complain pa ọmọ tó ń tẹ́lẹ̀ sí i. ọjọ́ mẹ́ta ẹ̀yìn à ń lọ kábọ̀ yín lójú àpẹ tó báyìí ṣé ò sí. bàbá a ní ká padà wá ṣàlàyé fún yín nǹkan tó ṣẹlẹ̀ ọgbọ́n ni àpọ̀jù àrà yìí bá yín sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni èmi gan tiẹ̀ lóde ó kọ́ mi lójú ńjọ́ náà. bàbá kí n gbọ́ ẹ sà nǹkan tí a fẹ́ rí yín fún lọ́jọ́ yẹn ṣe rí àwa tẹ̀ ń wò méje ni wá àmọ́ àwa mẹ́ta tá a lè wá ní iṣẹ́ tí à ń ṣe bàbá inú afẹ́fẹ́ la ti ń mèkó owó wa ẹ̀rọ ayárabíàṣá ibẹ̀ la ti ń rówó wa and owó tá à ń gbà ẹ̀ ọwọ́ àwọn òyìnbó la ti ń gbà ìkólọ táwọn òyìnbó kó lọ́wọ́ àwọn bàbá àwọn tí bàbá tó bí ẹ̀yìn àwọn bàbá náà bá wa tó kó lọ ó làwọn boys àwa gbà padà ń sìn ọwọ́ wọn. Bàbá ẹ má bínú sáà ẹ ṣe ọ̀pọ̀ iná ẹ̀dẹ̀ sọ wípé téèyàn bá ti rajà tó wá sorúkọ ajá yẹn ní fọ̀rọ̀ lágbà irú ajá bẹ́ẹ̀ ó máa ń pẹ̀kun torí ẹ̀gbọ́n làwa ṣe wá kájà wa lè pẹ̀kun ó lè pa anything kó ká lè kówó gidi wọlé kó sówó tá à ń sọ owó tó pọ̀ ní a fẹ́ kówó gidi wọlé kárí káwọn ìbò yẹn kán sanwó wa kán san gan torí ẹ̀ la ṣe wá àbárí. gẹ́gẹ́ bí n tí ẹ̀ ń sọ yahoo lẹ ń sọ̀rọ̀ nípa rẹ̀ ń o. bàbá já sí iṣẹ́ babaláwo mọ́ṣẹ́gùn tán ní n padà sí náà ni èmi náà iṣẹ́ rírọ̀ ń gbòòrò. kí gẹ́gẹ́ bí àlàyé yín pé iṣẹ́ yẹn ti ń tẹ̀síwájú ṣùgbọ́n ó tún dàbẹ́ ni pé ó fẹ́ lọlẹ̀ díẹ̀ gbogbo nǹkan ló ní ìdí àtúnṣe tí nǹkan yẹn bá ń dà ó ń fàdúà tí nǹkan yẹn bá kù díẹ̀ káàtó ó ń fàdúà àdúà náà láwàá gbà sí i àmọ́ gẹ́gẹ́ bí àlàyé yín iṣẹ́ méjì ló wà ńlẹ̀ àkọ́kọ́ ìkan alájàpá àjàpá nìyẹn tọ́tọ́ yẹn sókè àjàpá la fi ṣe tí ẹ bá ti ń bí èbó sọ̀rọ̀ ẹ wá gbẹ́sẹ̀ lé àjàpá yìí lórí ntẹ́ ẹ bá ti wí fún ìbòhùn lè bó máa gbọ́ nítorí takẹsẹ ní í ṣe láwùjọ òwú àmọ́ ó léèwọ̀. ẹ jọ sọ èèwọ̀ yẹn náà la fẹ́ kẹ́ ẹ tú fún wa sá. èèwọ̀ rẹ̀ ni pé ẹni tó bá lò nínú yín ẹ gbọ́dọ̀ máa fún ní nǹkan ètùtù ẹ̀ tẹ́ ẹ bá fún ní nǹkan ètùtù ẹ̀
àwọn bí ìṣẹ̀lẹ̀ mẹ́ta kéékèèké ló lè ṣẹlẹ̀ bẹ̀rẹ̀ ń bi kẹ́jẹ̀ ó kọ́kọ́ máa gbẹ kí n tọ̀ máa rò tàbí kí enítọ̀ bẹ́ẹ̀ ṣe bí gángan. wèrè sà. ká má fi gbogbo ẹnu pé wèrè a lè pè lásìwín tàbí kójú ó ti lọ kí n tọ̀ òun tó fayé lẹ̀. ẹ má bínú sà àwọn ò fẹ́ yẹn sà. àbí kí lẹ rí sí. ìkejì ńgbẹ sọ pé méje ní èyí ti ẹ̀ dá ẹ wá kó àwòrán fọ́tò àwọn girlfriend yín wá tẹ́ ẹ bá kó wá àá wá kó èyí lọ síwájú òòṣà ẹni tí ẹlẹ́dàá rẹ̀ bá ti rọ̀ má jẹ́ ńlá á lò fún yín. ẹni tá a bá nífẹ̀ẹ́ sí pé ká mú fọ́tò and other things bàbá ṣé ẹ fi pé tá a bá mú fọ́tò yẹn wá tẹ wá mú ètò dàbẹ̀ ni pé kìíní bàbá ṣé kò ní padà affect ṣé kò ní ní repercussion on that girl. ó dáa bẹ́ẹ̀ ṣe béèrè o nǹkan kan ò lè ṣe ẹlẹ́dàá rẹ̀ la fẹ́ pè fún yín tí ó máa bá yín ṣiṣẹ́ owó nǹkan kan ò lè ṣe òun ó wà níbi tó wà àmọ́ tí ẹ bá ti ṣe ẹ wò bẹntiró òjò lójú yín rí tí iná rẹ̀ ó máa ṣe hì bí ajé yẹn ó ṣe máa ya bí ó ṣe máa ya lọ́dọ̀ yín nù. Guys, bàbá àti lè sọ pé agbábọ̀t àwọn yòókù tó then nǹkan tí a bá conclude àjẹkẹ́ mọ́sá. bó bá ti yá eégún ó ti yá ọ̀rẹ́ tó bá ti yá yín ó ti yé mi náà gbogbo gbàtẹ́ bá dé ẹ bá mi. ọ̀rọ̀ yẹn bá wà lẹ́rù ni o. ẹ̀ẹ́dẹ́gbẹ̀jì mi tó ń sún ẹ̀ sí àgbà kan ní ẹ̀kú tí a máa bẹ̀rù sí ètò tó yẹ. ẹ má bẹ̀rù ẹni tí ó jẹ inú àpáta ìwé ẹnu àké. so ẹ̀yin ẹ lọ agree pé káwọn ẹ̀ta love wa àbí. no be say ẹ̀ta bá love picture ẹ̀ta bá love tó tẹ̀ love wa ní káwọn wa. ṣé bí màá kọ́kọ́ love tó ní picture náà ló gẹ̀ tó ọ̀sánbó lè máa gókiri ẹlẹ́mọ̀. kò sí problem tó ń fi pictures àbá lójú àwọn pictures àwọn lóṣù ọ̀la mo rò bó fowó ilé kó sétí. wọ́n ní girl ta love girl wey una love una sell very well. lóṣù báwo. ẹ tẹ slow náà yín kò yẹ kí gbọ́dọ̀ máa tó jà lára ẹ̀ náà since tó wọ́n wà wọ́n pé máa wọlé náà ẹ take it easy o. ṣogo ìwọ ò sọ̀rọ̀ àbí I am very sure wípé ìwọ ló máa rí sí fáàsì ẹ̀dẹ́ ká mọ́ ẹ̀ta lọ́kọ̀ because you get girlfriend náà ló get o ọ̀sánbó lèmi ní o ẹ̀ ẹ̀ mọ̀ lọ́pẹ́ máa ṣe sí i. ẹ má jẹ́ kí ẹ dáwọ́ lẹ́la rẹ̀ wá ṣe kìíní is simple gan whether you get girlfriend or àbí you no get girlfriend ó simple search through your mind gbogbo àwọn ọmọ tó ń kó kiri wò kán mú wọn tó bá love tó ní bá dẹ̀ nífẹ̀ẹ́ díẹ̀ that's all ká ṣe kí ni ìwọ́n ṣàfọ̀rọ̀ ká lè get àkó bẹ́ẹ̀ man ọmọ sí owó ní kókó whether you get girlfriend or you get girlfriend that one no be anything o mo get money na the kókó wey we now. na so na wetin me say dey talk na get bẹ́ẹ̀ la bẹ́ẹ̀ this one no be topic bẹ́ẹ̀ o na àwọn olùkọ́ ń di ẹ̀ ìwọ̀n gbé làbí sí i. na tán báyìí tán. kò sí wàhálà. ẹ kú ìdọ̀tí lórí fóònù ó ti ń pẹ́ jù mo ti pé ó máa wá jà rí ìṣẹ́jú ẹ̀ mo ṣe pé tí ò bá ní wá kó ta sọ pé òun ní wá ó máa wá bó ṣe máa excuse ara ọkùnrin ló mọ̀ ṣe wọ́n ṣe burú gan-an woman no dey lie to see you. ọmọ ojú ọlájẹ mi àgbáná ojú wọn ní ọkọ mi. dábàá ti ṣe kábà lọ. báwo ni ẹ kà sí. ṣé wàá mọ. wọ táwọn i'm sure bí mi pé i disturb actually mi ni mo ní kí ṣùgbọ́n wa mi pè I'm afraid you're horror to a very beautiful invite to see events like this. Yeah. And it's gonna be fun. Event? Actually, birthday party, you know? Birthday? But more of any celebrate birthday 6 months ago. In fact, message to Musa Singo. Oshua phone. Oh yeah, I see. I'm sure it's about fashion man. Actually, we go one surprise but tomorrow tell me text what they we fair reply but no I don't know. Olani. Ola. Actually I'm not being sure we go plan it tell mo kàn rí owó kan lẹ́nu àná sí ìlú ẹ̀ fi pé
kí n celebrate pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi àti àwọn girlfriends wọn ni. I'm gonna be having lectures tomorrow. No, kò lè disturb ẹ all night party ni wàá enjoy ẹ lọ. Ẹ wò máa le díẹ̀ o because bí mọ́tún mi máa sọ fún mọ́mì tí n bá sọ fún wọn sìn wọ́n máa wò ó pé àsọmọbìnrin pé mo ti fẹ́ máa rìnrìn fún rin nǹkan tí mi ò dágbére tẹ́lẹ̀ pé mo ò ní súnlé ṣògo kò rẹ̀ sọ fún mi tẹ́lẹ̀ o. ṣé mo ò sọ fún ẹ ẹ Dọlápọ̀ mo sọ fún ẹ náà mo ní mọ̀mísẹ́ lè máa gbà. nǹkan tó ṣẹlẹ̀ ni pé I would see what I can do about it tó bá gbà fine tí wọ́n bá. I know you can do it for the sake of me. I'm not promising no but. You convince me now. You can always tell them just tell them any of those lies and I don't want for party. I like everybody my bed, you know. Take it out. All right, Tara. I'm asking you for it. Okay. Sure, go on. Okay. tó pè mí ní ojú ọgbẹ́ mi olólùfẹ́ mi ìrònú àyà mi bá ọmọ ẹ̀ níbi tí wọ́n ti ń fọ́ bí aṣọ òfin. tí ẹ ṣì bẹ̀tà ṣùgbọ́n pé lálẹ́ àná nígbà tí mo délé gẹ́ẹ̀tì mo kò ní fi hàn sí mi tí mo ti believe òun ni máa fẹ́ sílé ó mọ nǹkan tó sọ fún mi wọ́n ló ti travel out pẹ̀lú ọkùnrin. baby ibo ló ń lọ tó dress báyìí. kí ló ṣe dressing ni so tí wọ́n feel like in dress good ó ti bẹ̀rẹ̀ wálẹ̀ ni. kò má dress good wetin dey do you bó ṣe dress good you be like say you dey go out go lọ òun lọ bí kan wà àtàwọn ọ̀rẹ́ àbí. mo ò lọ sẹ́niwẹ̀ mo ò láì bóyá máa ń ṣe o ti máa ń suspect mi jù kí ló máa ń ṣe é gan. o ti bínú. mo mi ò bá ẹja mo explain nǹkan fún ẹ mo rí nǹkan tí ó dá mo dẹ̀ ń sọ̀rọ̀. ṣé wọ́n sọ pé èmi náà yí ẹ̀ṣẹ̀ tiẹ̀ ní kúrò béèrè ni. I hear you. Anyway, you know what? If our guys learning, everybody ṣiṣẹ́ kárakára, you know as they go now, and láti make owó. Oh yeah, mo kàn fẹ́ràn mi sílẹ̀ ní ni mo ṣiṣẹ́. Torí pé kí ni tí mo bá ti rí ẹ, as in you're my love, mo ní lè ṣiṣẹ́ bó ṣe yẹ kí n ṣe. Ó bẹ̀rẹ̀ sá nìyẹn. Ó fẹ́ sọ̀rọ̀ di macaroni sí mi lọ́rùn. So láti rush padà sílẹ̀. Cause yeah, come on. I need to remind you every night. That's what how much I love you. Sure. I love you too, my darling. I've got to rush home. I don't throw them in my queer. Take care. All right then. Imagine, o ti travel out pẹ̀lú ọkùnrin mi. Mi ò lè jẹun, mi ò lè sùn, mi ò lè ṣe anything. I couldn't think straight. Lálẹ́ àná mo kàn kọ́ anybody mi ò mọ̀ ọ́ tí mo ṣe mọ́. Ṣé o pé idiot yẹn tún send text mi ní nǹkan bíi 8 p.m. lálẹ́ àná? Telling me, my baby, you're the best, you're my world, you're everything to me. Gosh. I'm so confused. Ṣé mo sọ fún yín? Mo sáré mi ò sọ. Bàtẹ́ ní kálọ́ mú picture ẹ̀ ta nífẹ̀ẹ́ sí wa. Me I say I no get. Ìwọ ìyàwó ẹ̀ wọ́n bá ní àdìsípọ̀ ní mọ́tò. You, your wife, follow person go down. Mi sọ fún yín. Ẹ̀kọ́ ń disturb ara yín for nothing. Picture ẹ̀ tẹ̀ nífẹ̀ẹ́ sí yẹn. Wọ́n lára yín. Ṣé rí tábàlẹ̀ kí gbogbo àwọn aṣọ experience wa pẹ̀lú àwọn ọmọ ìlú ẹ má jẹ́ tán a kò máa sọ lọ because tẹ́mi kò bá sọ nǹkan tí mo face pẹ̀lú ẹ tí mo pè ní girlfriend mi fún yín ẹ máa lánàá ẹ̀ ní ìpàdé èmi bí lè pè right now there is no true love anywhere a kò tọ́ra wa jẹ now wait for one thing gbogbo àwọn ọ̀tá mi ṣe what next má jẹ́ kó lè ra lórí ma we don't need it
It is so obvious. Gbogbo wa kan tún ara wa ni. Yeah, ta ló ní serious relationship nínú gbogbo wa? O gbọ́ story tèmi náà náà. O gbọ́ tiẹ̀. Kò sí ẹni tó ní serious relationship nínú wa. Àfi Ṣògo. Yes, gbogbo alárí Ṣògo àti táwọn abọ́ yẹn ṣe síra wọn náà. True love ni, kò sẹ́ni tí wọ́n sí ní gbogbo wa. Ṣògo, ma you fit do am. Yeah, táwọn wà ló lè ṣe. Ẹ dúró, gbogbo nǹkan tẹ̀ ń sọ ni. Ṣé táwọn wá tó jẹ́ pé kò ń lọ patí, kò kí ń ya fọ́tò láti ìgbà tèmi àti ẹ̀ ti ń fẹ́ra, mo ò ní fọ́tò táwọn wá lọ́wọ́. Ẹyọ kan fọ́tò ẹ̀ kò sí lórí fóònù. Ìbára mo ṣe wá fẹ́ rí picture ẹ jẹ́ ká sọ nǹkan mi. Wò ó tó bá fẹ́ ẹ̀kọ́ ẹ̀ kò sí gbọ́ bá fẹ́ ẹ̀kọ́ ẹ̀ èwo ni táwọn àgbọ̀n àbí wọ́n kó bá kó tó àlè dùn àkútùmọ̀ ẹ̀ tó kò bá kí ń sọ̀rọ̀ àwọn kan tó wù lọ́kùn ẹ̀. Ee má bù náà ó jẹ́ ká bẹ ní abẹ́ jẹ́ ká bẹ. Ẹ dúró kọ́ bí wọ́n sì mi lọ́kùn sí ẹ ṣiṣẹ́ ká organize small birthday party girl táwọn I invite ẹ wa àtàwọn ọ̀rẹ́ then from there I get pictures ẹ àbí kí lẹ think. Yeah, lórí ẹ pé it makes sense. Ṣògo ó lè work. I no fit do am. Ṣògo abeg I take God abeg. Go sit down. Abeg. Make you go sit down. Ṣògo abeg Ṣògo abeg Ṣògo na you fit do am. Ṣògo dáhùn. Na you. Gbogbo wa ti try na wọ́n náà ṣàgbọ̀ nǹkan tá à ń sọ sílẹ̀ látàárọ̀. Stop it. Mi sílẹ̀. Stop it. Ó ti bẹ̀rẹ̀. Káwa, ó sì jẹ́ pé gbogbo ìgbàdí ẹ̀ máa mú ẹ lórí ìgbọ̀n ẹ̀ lápá. Ó kàn tí ẹ lè rojọ́ kan pé my boyfriend will need me kó lè sọ pé okay, ó yá bí. Okay, mo ta red flag. So. Red flag. Ó ṣe wáyé pé táìmù ìjọ táìmù wo ni mi ò lè ta red flag ṣe bó bá sásìkò ẹ ni ó dẹ̀ dé nìyẹn. Ok, solution ni ìwọ náà gbé kàlẹ́ndà kó sẹ́kùlẹ̀ báyìí pé déètì yìí o mo wà on wà á dẹ̀ mọ̀ pé píríọ̀dù báyìí o ò lè súnmọ́ mi bọ̀ èyí tó kù ti ẹni. So o ò ní wá máa béèrè nígbà tí ó jẹ́ wrong time, probably o máa ń béèrè ní wrong time. Wo táwa wrong time or no wrong time kò sí wrong time nínú ayé mi. Ọmọ a ní sùúrù wọ́n ti bẹ̀rẹ̀ nǹkan tó ń bẹ̀rẹ̀ stop it. Ìyàgá gbogbo yẹn sílẹ̀. Ìyàgá gbogbo yẹn sílẹ̀. Topics on the beats on the mic on. Are you ready? One time for the beat. Oh na na na. Two time for the beat. Oh na 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 na. Are you ready for the beat? Oh na na na. Are you ready for the beat? Yeah, oh na 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 na. She got the back, she got the front. This pretty girl give me heart attack. She's happy go it and she look it. I want to meet her, make we relate. And I love her waist and her pretty face. The way you dance, girl, they make me quit. I want to do, girl, I know you wait. I want to enter, I know delay. Baby, want carry money go, na na. Baby, want carry money go, na na. Baby, want carry money go, carry money go, carry money go. My baby, want carry money go, na na. Baby, want carry money go, na na. Baby, want carry money go, carry money go, carry money go. One time for the bit. Oh na na na. Two time for the bit. Oh na 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 na. Are you ready for the bit? Oh na.
they lose my mind. No, her beauty they make me blind. Baby, I love the way you whine. No, she's sexy, she's sweet, sweet, make me want to kill this bitch. If you know you feeling this sweet, your love they make me go. Baby, want carry money go, nana. Baby, want carry money go, nana. Baby, want carry money go, carry money go, carry money go. My baby want carry money go, nana. Baby want carry money go, nana. Baby want carry money go, carry money go, carry money go. Are you ready for the beat? Oh na na na. Hey. Are you ready for the beat? Are you ready for the beat? Oh na na na. Escape on the beat. Oh na 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 na. Listen, one time for the beat. Everybody roll your stamp on your feet. Anytime we had the spit, people they trip. DJ they put on repeat. Nah, she make me dance, I don't know. The way she they do me, I don't know. She carry a biggie bapolo, biggie frotolo. I'm chopping her. Baby want carry money go, nana. Baby want carry money go, nana. Baby want carry. Écoute bien. ẹ kú tọ́jú wọn ma ẹ ṣe dókítà ẹ jọ báwo kò sí problem everything ma wà okay ẹ jọ ta ni ó ń pè ṣáwọn. Dókítà ọ̀rẹ́ mi ní boyfriend mi. Oh, okay. In that case mọ́mí ṣé mo lè rí ẹ̀yin méjèèjì ní ọ́fíìsì ẹ fẹ́ rí mi àtàwọn. Yes. bẹ̀yìn ni ṣé rí táwọn yìí kò pé méjì kò sí níwájú bẹ́ẹ̀ ni kò sí lẹ́yìn ẹgbẹ́ ìjánu mi dókítà náà mo níjọ yìí ẹ̀jẹ̀ náà fojú mi ẹ̀ ṣàánú mi. ẹ wọ ẹ má sunkún rárá ọ̀rọ̀ yìí ò ń ṣọ̀rọ̀ ẹkún reason tí mo fi invite wá sínú ọ́fíìsì mi nìyẹn kí n lè bá yín sọ̀rọ̀ ẹ wò kọ́tẹ́kọ̀ ní láti máa ṣe for now ni pé kẹ́ máa fàdúrà ràn wá lọ́wọ́ àdúrà yín la ní ìdá this spot ẹ máa fàdúrà ràn wá lọ́wọ́ ṣó ti yé táwọn wá is just like a kid sister sí mi mi ìdẹ̀lẹ̀ lájú mi lẹ́kí nǹkan kan ṣẹlẹ̀ sí tí mo fi ń tiraka láti ṣe gbogbo ìrìnàjò tí mò ń gbà yìí a ti carry out series of tests lórí táwọn wa tàdé ẹ̀ expect results wa láti laboratory àṣọyẹ yín má mo dẹ̀ tún ti invite àwọn specialists láti wá bá mi test táwọn wa kó má jẹ́ èmi nìkan lórí ẹ̀ ẹ fọkàn balẹ̀ ẹ kàn máa fàdúrà yín ràn wá lọ́wọ́ mo gbàgbọ́ pé Ọlọ́run á fún wa ṣe. Doctor ẹjọ tó bá yẹ pé owó ló máa jẹ́ kí táwọn wà ọ̀rọ̀ ẹ sọ fún mi I'm ready to spend any amount tó bá máa kọ́ I'm ready kára táwọn aṣáyà owó wà. ẹjọ bàbá owó ẹjẹ kéde ká lọ́nà fi nígbà bá dé ṣàbá pè mí lọ́tọ̀ ẹjọ sá bàbá owó ẹjọ. ẹ ní sí ìmọ̀ mi ọ̀nkù ẹ má ṣe mí bọ́ rárá o. ẹ wò bí ẹ dókítà ẹjọ ẹjẹ sáré lọ tún ojú ẹjọ ṣùgbọ́n mo kàn fẹ́ sọ fún yín ni ẹgbẹ́ mi ó ẹ má jẹ́ kó mi ó kú ó. This is just the beginning. Hey guys, I never seen this kind of thing before. What's up? Got talk. People should debunk the bike. Bye. Without any questioning. You run. Are you serious? Just man, confirm bàjẹ́. Ó bá gbọ́ ṣẹ́gun tó máa ń fún àwọn alàgbà yẹn náà. Ó bẹ́ẹ̀ ń bá mi fẹ́ yín ní báńkì. No question. See. Hello. Tell them. This is money. Cool cash. Sherry. Baba jazz lashi. Baba confirm jazz. Ẹ wo.
ó yí pọ̀ o. Ó yí pọ̀ bẹ́ẹ̀. Owó rẹ̀. Money. Sorry. Only Papa wo. Papa confirm money. Live and direct. Wow. Money. You are money. Fucking Papa wo. Yes. Guys, man, tell you something. I told you I be G money. I swear I be G money. Everybody calls me G money. Yeah. Kí ló ń ṣe Ṣògo? Kò sọ látàárọ̀. Look at money o, wọ́n ló mọ o. Ṣògo. Sanwa again. Ṣògo kí ló ṣe ẹ́ náà? Sanwa is there and she is gone. Ẹjọ́ kò ti kú o. Àwa sábà láyé ló kù. See, no amount of tears, no amount of sorrow can bring Sanwa back. Fine, we all understand how you feel. We are all humans. Tó bá jáwé náà máa ṣe bẹ́ẹ̀. But then, o sí nǹkan tó lè ṣe mẹ́. Owó lélẹ̀ náà, bọ́sì gbọ́dọ̀ kó náà kó ṣe fàájì láìpẹ́ mẹ́. Come on. Owó rẹ̀ náà. Owó rẹ̀ kó ṣe fàájì. Ṣògo, wo ẹni tó bá ní kò dùn kó lu ti ẹ̀pá ní oko yẹ. This is what we've been searching for. Yeah. I better kó bọ́ síbi kájọ náà. You understand? This is accuracy. Accuracy. What is it does? You're rich. Dolapo. Yes. Guys, I wish Tanwa is alive today to see what she has labored for and hit out of her labor. You're not telling me we are rich. Are we rich? Are we? We are rich. Don't lie. This is accuracy. But be that one. Better conference. Do not know which that one. But in the war, where you have money, you never come. We are rich. Come on, brother, we are rich. Yes. Yeah. Let me see your hands in the air. There you go. Ha, ha. So big on the beats on the mic on. Are you ready? One time for the beat. Oh na na na. Two time for the beat. Oh na 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 na. Are you ready for the beat? Oh na na na. Are you ready for the beat? Yeah, go. Oh na 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 na. She got the back. She got the front. This pretty girl give me heart attack. She's a big old hit and she no get it. I want to meet her, make we relate. And I love her waist and her pretty face. The way you dance, girl, they make me quit. I want to do, girl, I don't feel wet. I want to enter, I don't delay. Baby, want carry money go, na na. Baby, want carry money go, na na. Baby, want carry money go, carry money go, carry money go. My baby want carry money go, na na. Baby, want carry money go, na na. Baby, want carry money go, carry money go, carry money go. One time for the bit. Oh na na na. Two time for the bit. Oh na 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 na. Are you ready for the bit? Oh na na na. Are you ready for the bit? Merlin. Oh na 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 na. See the sexy lady so fine. No, she make me to lose my mind. No, her beauty they make me blind. Baby, I love the way you whine. No, she's sexy, she's sweet. Make me want to kill this bitch. If you know you feeling this hit, your love they make me go. Baby, want carry money go, na na. Baby, want carry money go, na na. Baby, want carry money go, carry money go, carry money go. My baby want carry money go, na na. Baby want carry money go, na na. Baby want carry money go, carry money go, carry money go. Are you ready for the beat? Oh na na na. Are you ready for the beat? Are you ready for the beat? Oh na na na. Escape on the beat. Oh na 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 na. Listen, one time for the bits. Everybody roll your stamp on your feet. Anytime we at the spit, people they trip. DJ they put on repeat. Nah, she make me dance, I don't know. The way she they do me, I don't know. She carry a biggie back follow, biggie front solo. I'm chopping her. Baby want carry money go, na na. Baby want carry money go, na na. Baby want carry money go, carry money go, carry money go. My baby want carry money go, na na. Baby want carry money go, na na. Baby
feeling the beat. You put on repeat. Inside the club, now go dancing a bit. One time for the bit. Oh na na na. Two time for the bit. Oh na 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 na. Are you ready for the bit? Are you ready for the bit? Are you ready for the bit? Escape on the beat. Oh na 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 na. Ẹja tún wọlé ẹ máa bọ̀ ẹja wọlé àjẹrè ògùngùn ló sọ orin orin. Ajé o ajé o ajé o ajé o ire mi dé ire ayọ̀ ire mi dé ire ayọ̀ ire mi káàbọ̀ ire mi wọlé Dọlápọ̀ Àyìndé o wàá ṣoríire wo ọwọ́ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní lọ sókè ni o ó sì máa gòkè ju báyìí lọ ṣé gbogbo mọ́tò tó kó wáyìí lágbára Ọlọ́run kékeré ló máa jẹ́ ní ìtọ́lọ́run ṣe máa ṣe fún ẹ ò ní ṣubú ṣe rí ìràn báyìí ẹ̀yin tẹ̀yin retí ejò ṣe rí pé òun táwa ń retí lóde yìí ilé ló tún kù lẹ́yìn eléyìí. Daddy kọ́kọ́rọ́ mọ́tò yín lélẹ̀ dúró kẹ́ ẹ máa lò yẹn náà pẹ́ndẹ̀ tí màá fi ra bígà wọn. kí mọ́tò tán. ṣé bàbá ẹ ló gbé ìwà fún. bẹ́ẹ̀ni. ọmọkọ nìyẹn ọmọkọ nìyẹn o. eléyìí èmi kọ́ lórí eléyìí fún èmi ló rọ agolo sóró wá fún mọ́tò jagajaga eléyìí Ọlọ́run ó máa ṣe o ní 1947 tí wọ́n kọ́kọ́ máa ra mọ́tò fún dad mi Chevrolet ni mọ́tò kan wà ń gbẹ tán pé ń Ford tó bá fẹ́ yà sí right àsápá ẹ̀ báyìí àwọn tó wà lẹ́yìn àti mọ̀ pé ó fẹ́ yà ni wá jẹ́ left àti right ó wá lọ gbé pangolo sóró mo yí inspect mọ́tò yẹn mo rí pé bíi side mirror ẹ̀ rọ́bà band náà fi mú. ẹ wo ṣe rí tọ̀rọ̀ yẹn àwa la máa ṣẹ̀ṣẹ̀ tún ṣe fúnra ara wa nígbà tó ń gbé bọ̀ ní Kútọ́nù èyí náà mọ bó ṣe ń rí ẹ̀ǹṣọ́mọdé kìíní yìí nínú gbẹ́nàgbẹ́gbà gbogbo owó àtẹ̀sà gbogbo ló máa ṣe jàgbẹ́jẹgbẹ́jẹgbẹ́ tó bá dẹ̀ délé àdé tún nǹkan wá ṣe kankan Kútọ́nù ló ti wá bẹ̀ ẹ wò ọmọ tèmi ò lè jalè fún un tẹ bá wá mọ́tò tó máa fò tó máa lọ báyìí tó máa lọ báyìí fúnra yín ni kẹ lọ rà yẹn ohun tó máa lágbára òun ló ṣe wá fún wa yẹn. ọmọ ẹ ò lè jalè ó rù àmọ́ pé àdàmọ̀dé olè náà pè ń yahoo bàbá àyálà ya olè ní yahoo owó olówó náà ń kó mọ́ra wọn àtijọ́ owó lọ fi ìkọ̀ǹpútà lọ kó wọ́n mo dẹ̀ sọ tèmi o mo sọ tèmi torí bíi tírìn ládùúgbò tán rí mi pẹ̀lú fìlà mi tí n bá ṣe bẹ́ẹ̀ wọ́n yìí ń respect mi torí kò síjọ́ kan tẹ́nìkan wá kanlẹ̀ sórí pé lèmi sì mi tíra yìí ṣe géètì sí but pẹ̀lú sùúrù lèmi fi ń sùn ọmọ kan wálé wá kó bá mi ó gẹ́tẹ̀ sí mi ò ní gba olè láàyè dépòdépò yahoo. bẹ́ẹ̀ mi kọ́ bá mọ̀ tẹ̀ ni màmá bá wọn tẹ̀ ní ìṣòro kí ló dé. Mr. Yahoo jọ ta ló gbé mọ́tò ìwá sí. ẹni tó gbé mọ́tò lè wa mo ti ní kó máa lọ́n tiẹ̀ sí ìjẹ́ kó mo fẹ́ fi kí mọ́tò lẹ̀ fún yín. má ti jẹ́ ó lọ jìnnà tètè pé láago kó ní. irọ́ lẹ pa. tí o bá gbé máa fi ọlọ́pàá mi máa dẹ̀ mú gbogbo lọ àti yàtọ̀ ọmọ yìí ni màá dẹ̀ mú lọ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ọlọ́pàá kọ́ lẹ máa pè ẹ lọ pé Fáṣọlá kẹ́ pé Jonathan kẹ́rí kí gbọ́n wa mú wa ń bì tá a wà. sórí Fáṣọlá tí wọ́n ń dárúkọ yìí ọmọdé tó rí ẹ pé ni the youngest son òun ò ní faramọ́ pé kọ́mọ kan máa ṣe yahoo kan máa jalè ká sọ̀rọ̀ Jonathan Goodluck tíjà bíi irú tèmi ni ó mọ nǹkan quality táwa ń fẹ́